Lẹ́kìtì nìyẹn o ẹni tó bá ní ìfẹ́ láti pé kán kọ orin fún òun ẹ jọ̀wọ́ ẹ kàn sí mi o màá fún yín ní aago rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ìyókùn ìyanra o bẹ́ẹ̀ là ń kí ni lẹ́kìtì o ẹ kú dédé ìwòyí ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí mo kí yín ní gbogbo ibi tẹ́ bá wà o nílé lóko àti lẹ́yìn odi àti lókè òkun mo kí yín o ẹ kú àsìkò yìí o àsìkò yìí á dára fún wa o oṣù tá a mú yìí o asan wa sówó asan wa sọmọ àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ ló máa jẹ́ ti gbogbo wa o orúkọ tèmi òun lẹ ti gbọ́ yẹn o olórin mi yẹn ó ti kì mí dáadáa o ọmọ èkìtì kété èmi ègìrẹ́ òyìnlá kí ọba ọmọ tá a ṣe bí èmi lègìrẹ́ náà lóòótọ́ àmúra ìgbéraga kọ́ àṣẹ Olódùmarè ni lórí bóyá sílẹ̀ alákìsà mọ́sọ́dọ̀ ló gba aṣọ ọmọ èkìtì ayọ̀ ọmọ èkìtì di méjì lọ́dọ̀ mi ẹ̀yẹn ti dá a lẹ́ni kí n má gba àkókò yín torí ẹ mọ̀ wípé mo nífẹ̀ẹ́ sí oríkì dáadáa ẹ̀yin tèmi lórí ètò wa o a máa ń kíni a máa ń gbé àṣà àti ìṣe wa lárugẹ a dẹ̀ máa ń bá àyàn polówó ọjà a dẹ̀ máa ń gbé irúfẹ́ àwọn nǹkan tó bá ń lọ lórí ẹ̀rọ ayélujára a máa ń gbé síta láti bá wọn dá sí láti sọ ìmọ̀ tiwa bóyá a lè rí ẹyọ kan àbí méjì níbẹ̀ tí ó lè wúlò ó ṣeé ṣe o kó bọ́ sí àpò ìbínú o ṣùgbọ́n ní ìgbà míì ẹ má ṣe bínú a kì í mọ̀ rìn kórí má jí o bẹ́ẹ̀ ni wọ́n ní ọ̀rọ̀ báyìí la máa gbé sọnù a ní gbọ́ lọ́rọ̀ sọnù ọ̀rọ̀ ní ká gbé dànù ẹ má gbé mi dànù ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí wa lórí ètò wa ẹ jọ̀wọ́ nílé YouTube ètò Lédè Èkìtì ni o ẹ bá wa subscribe síbẹ̀ àti ní TikTok kẹ́dẹ̀ follow wa ní Facebook and Instagram Ayaba Taiwo Adébáyọ̀ ọmọ Èkìtì kété lórí ètò wa o a kì í sábà sọ èdè òyìnbó o èdè Yorùbá tiwantiwa lẹ́kìtì yìí òun là ń sọ o torí kì í ṣe pé kò yẹ a máa fẹ́ máa sọ èdè Èkìtì
àmọ́ àwa ní àwọn olólùfẹ́ tó pọ̀ tó yẹ pé wọn kì í ṣe ọmọ Èkìtì, ìyẹn ló jẹ́ káwa máa sọ Yorùbá tiwantiwa lẹ́kìtì. Mo dẹ̀ mọ̀ wípé gbogbo yín náà lẹ gbọ́ ọ̀rọ̀ yẹn. Ẹ rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí nípa àwọn òṣèré wa ní ilẹ̀ Nàìjíríà, pàtàkì jùlọ àwọn Nollywood Yorùbá Nollywood, pàtàkì jùlọ àwọn ni mo fẹ́ sọ nǹkan kan nípa nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wọn lórí ẹ̀rọ ayélujára tó ti ń jà rànyìnrànyìn bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí. Òun náà ni mo ní pé ètò wa o, káwa náà ká sọ tiwa ráńpẹ́ gẹ́gẹ́ bí ìmọ̀ tiwa. Ó ṣeé ṣe o kó má ká kí ibi tá a sọ sí o kó jẹ́ pé kò sọ̀nà ń bẹ̀, àmọ́ àṣàsọ tiwa ó dẹ̀ ṣeé ṣe kọ̀nà wà ń bẹ̀. Apá ọ̀nà méjì ni ètò yìí máa pín sí. Ti àkọ́kọ́ ó máa jẹ́ ti àwọn òṣèré àti àwọn marketers wọn, àwọn tó máa ń bá wọn gbé ètò ọjà wọn, tá bá wọn ṣe, tá bá wọn edit, tá bá wọn gbé síta, àtàwọn marketers wọn sábà ṣe lè sọ nìyẹn. Tí mo wípé mo sọ wípé a kì í sábà sọ èdè òyìnbó, àmọ́ ní ìgbà míì a lè má tètè rí ìtumọ̀ òyìnbó yẹn ká bá rí ṣe gẹ́gẹ́ bí so ìyẹn jẹ́ tibẹ̀. Òun ni mo kọ́kọ́ máa sọ fún ti àkọ́kọ́. Apá kejì ẹ̀ tó máa tẹ̀lé eléyìí lẹ́yìn eléyìí, torí mi fẹ́ gbà yín lákòókò, ó máa jẹ́ nípa ọ̀rẹ́ ṣíṣe. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ọ̀dọ̀ wọn ni mo ti fẹ́ mú ọ̀rẹ́ yẹn jáde, àmọ́ ìyẹn máa bọ́ sí apá kejì. Tàkọ́kọ́ ẹni wípé mo rí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí arákùnrin òṣèré Austin Emmanuel tó yẹ pé gbogbo wa nífẹ̀ẹ́ sí láti ìgbà tó tẹ̀ ti ṣe eré kan báyìí tán pè ní Mr. White ni mo ti nífẹ̀ẹ́ sí. Mo dẹ̀ máa ń wo eré rẹ̀ dáadáa. So àtìgbà yẹn ó kọ̀ wá gbé àkókò kan àrímọ́. So bá a ṣe rí mọ́ yẹn, àwa wò pé níbo ni bí a ṣe rí mọ́ yẹn, àwa wò pé bóyá ó ti lọ sílùú òyìnbó ni, pé bóyá ó tún ti ọpọ́n ẹ̀ tún ti sún bíi ti àwọn kan tó ti lọ. Àmọ́ ṣàdédé la dédé rí tó jáde tó wá sọ ẹ̀dùn ọkàn rẹ̀, tó sọ gbogbo àwọn ìrírí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn àti mákẹ́tà wọn, wípé wọ́n ṣe sọ ọwọ́ ẹ̀dólẹ̀, wọ́n ṣe ń fẹ́ ìyàwó rẹ̀, tí mákẹ́tà dẹ̀ sọ wípé di dandan òun gbọ́dọ̀ máa fẹ́ ìyàwó yẹn lọ, nígbà tá àṣírí tún sì ń lọ́wọ́ pé òun gbọ́dọ̀ máa fẹ́ arábìnrin yẹn lọ, pé òun dẹ̀ wá sọ pé òun ò lè fẹ́ lọ. Látàrí eléyìí wọn ò gbé fídíò mọ́, wọn ò ta ọjà wọn mọ́, wọ́n ṣàgbógun tì ń ní àtàrí eléyìí tó jẹ́ wípé wọ́n fìtínà òun ló jẹ́ kóun kúrò ní ilẹ̀ Nàìjíríà tóun rìn káàkiri oríṣiríṣi orílẹ̀-èdè. Ìgbà tí ò dẹ̀ sí nǹkan tán torí ó tún padà wá sílé. Wọ́n tún sọ̀rọ̀ ní ibẹ̀, wọ́n tún dárúkọ arábìnrin kan náà tún sọ̀rọ̀ ní àwọn ìgbà kan, ìyẹn kí lorúkọ ẹ̀, ìyẹn Bíọ́dún Òkèowó. Ìdí tí ààfin rí náà ní orí òṣèré mọ́ tó jẹ́ wípé àwọn mọ́kẹ́tà wọ́n fẹ́ bá lájọṣepọ̀, wọ́n fẹ́ máa fẹ́, òun ò dẹ̀ gbà fún wọn. Torí èyí náà òun náà wọ́n tún ní ìfàsẹ́yìn níbẹ̀, tó dẹ̀ jẹ́ wípé wọ́n dẹ̀ ti máa ń sọ àwọn ọ̀rọ̀ yìí ní gbogbo ìgbà. Àìmọye ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn tí a máa ń rí, tán máa fọgbọ́ngbọ́n béèrè lọ́wọ́ wọn, gbogbo ọ̀rọ̀ yìí ó máa ń jẹ lọ níbẹ̀ wípé tó o bá ti fẹ́ mi ní gbójú ẹ̀ síta nínú eré, mi ní jẹ́ kó orúkọ ẹ̀, mi ní jẹ́ kó ṣe lára eré yẹn. Lóòótọ́ ó ń ṣẹlẹ̀, àmọ́ nípa ti ibi tí mo fi ṣe lékejì yìí ni màá ti bẹ̀rẹ̀. Nípa ti arábìnrin yẹn Òkèowó yìí, ó máa ń ṣẹlẹ̀ káàkiri, kò ń ṣe láàrin àwọn dúdú nìkan o, ó kúkú wà láàrin àwọn òyìnbó. Bẹ́ẹ̀ ni, ó wà láàrin àwọn òṣìṣẹ́ báǹkì, ó wà láàrin gbogbo àwọn òṣìṣẹ́ mínísírì, kò síbi tí ò sí tá a sọ wípé kí n tó gbà ẹ́ síṣẹ́ màá fẹ́ ẹ. Láàrin wọn kí n tó gbé ẹ ga sí ipò kan tó dára màá fẹ́ ẹ. Ó máa ń wà dáadáa. Ó dàbí pé ó ti wá da lifestyle especially ní Nàìjíríà. Kò dẹ̀ kì í ṣe àárẹ̀ àwọn Yorùbá nìkan ni gbogbo kíní yẹn ṣe ń ṣe. Àti wípé mo fẹ́ ká wò ó nípa ti arábìnrin yìí bó ṣe sọ̀rọ̀. Wọ́n ní nǹkan téèyàn ò bá ti gbà, téèyàn ò bá ti nígbà ní olówó, tálákà ló ti ń kọ́ o. Ìyẹn ní ti ẹ̀yẹn.
torí bí mo ṣe rí yẹn bó ṣe wà yẹn lásìkò tí wọ́n ṣẹ̀ wá fi irú nǹkan yẹn lọ ní ipò tó wà yẹn láàyè tó wà yẹn tó yẹ pé ó ti da big girl ó ti da star ó ti da gbogbo ẹ̀ tó ṣẹ̀ wá fi irú nǹkan yẹn lọ tó wá kọ́ yẹn wish miss kó má lọ jẹ́ wípé òun náà ó ti bá wọn ṣe tẹ́lẹ̀ nǹkan tó jẹ́ kí n sọ eléyìí tó bá yẹ pé òun náà ti bá wọn ṣe tẹ́lẹ̀ tóun ti wá di big girl nísìnyí tí ò lè ṣe mọ́ ẹ̀kọ́ nìyẹn o fún ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn torí ibi tó yẹ bá máa dé láyé ó máa débẹ̀ o tó o bá mọ̀ wípé kinní yìí torí tó bá ti lè gbà fún wọn lẹ́ẹ̀kan wọ́n máa fi lọ ẹ́ títí ni o ọjọ́ tó bá ti kọ̀ tó bá ti lóò ṣe ọjọ́ yẹn ló tán ó ṣeé ṣe kó jẹ́ pé bó ṣe rí nìyẹn ó dẹ̀ ṣeé ṣe kó má yẹ kó bó ṣe rí àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìyẹn ó ti wà káàkiri gbogbo àgbáyé so pàtàkì jùlọ ní ilẹ̀ adúláwọ̀ wa yìí náà ni ìyẹn jẹ́ títí ẹ̀yẹn ìyẹn ò kì í ṣe nǹkan tuntun tó gbogbo wa la mọ̀ wípé wọ́n ń ṣe káàkiri bẹ́ẹ̀ ni àtọmọléèwé gan tó o bá ti fẹ́ lẹ́ṣọ́rà o ò ní páàsì ó wà dáadáa ṣùgbọ́n níbo là ń bá a lọ níbo la fẹ́ bà dé wọ́n ní àmùfùrà ẹ jẹ́ ká ṣọ́ra ẹ jẹ́ ẹ̀yin ọkùnrin ẹ jọ̀wọ́ ẹ má máa fi eléyìí ẹ má máa fi hùwà kò dára rárá kò bójú mu tó o bá fi lọ èèyàn tó bá lòun ò ṣe ìyẹn ò ní kó gba ìjẹ lẹ́nu ẹ̀ ìyẹn ò ní kó gba ìjẹ lẹ́nu ẹ̀ ìyẹn ò ní kó má jẹ́ kó pàṣì tí dúdú ò bá gbà fún ẹ pupa á gbà fún ẹ tí pupa ò bá gbà fún ẹ dúdú á gbà fún ẹ nítorí náà ẹ jọ̀wọ́ ẹ̀yin tiwa ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ wà nírú ipò kan gíga ẹ jáwọ́ ẹ ṣe mẹ̀dọ̀ irú eléyìí kò dáa torí kẹ́ rántí àtúbọ̀tán gbogbo yín náà lẹ máa bí ọmọ obìnrin tẹ́ bá ti bí ọmọ obìnrin ẹ má rò pé bóyá ẹ̀kan tẹ́ ẹ ṣe lè ní o bóyá ẹ ti ṣe ẹ ti mú jẹ o rárá o ẹ mú jẹ o torí gbogbo yín lẹ bí ọmọ obìnrin o kẹ́ má máa mú ọ̀rọ̀ ègún sílẹ̀ kẹ́ má jayé àwọn ọmọ yín kẹ́ má jẹ máyé ìyẹn gẹ́ ti ibẹ̀ nípa ti ọ̀rọ̀ Austin Emmanuel ó sọ pé bóyá torí pé òun jẹ́ Yorùbá àbí kò òun jẹ́ Yorùbá ni wọ́n fi ṣe bẹ́ẹ̀ fóun ó dẹ̀ tún lọ o ó tún sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n ìyẹn apá kejì mo fẹ́ fi yẹn ṣe ó tún sọ wípé bóyá torí pé òun jẹ́ Yorùbá àbí kò ń jẹ́ Yorùbá ni wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn sóun lójú tèmi kò ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ obìnrin ti wọ̀ òun ló jẹ́ kán ṣe bẹ́ẹ̀ fún ọ̀rọ̀ obìnrin ó ti wọ̀ ló jẹ́ kán ṣe bẹ́ẹ̀ fún àmọ́ nínú gbogbo ìmọ̀ràn tí wọ́n wá gbà á o wọ́n gbà á ní ìmọ̀ràn wọ́n gba gbogbo àwọn òṣèré yìí ní ìmọ̀ràn èmi ò wá sọ wípé ìmọ̀ràn tó gbà wọ́n kò dáa o lórí ìmọ̀ràn yẹn gangan ní pàtó nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí èmi ò wá sọ wípé ìmọ̀ràn yẹn ò dáa o ìmọ̀ràn yẹn dáadáa ṣùgbọ́n èmi ò fẹ́ kán gùn lé ìmọ̀ràn yẹn nìkan mi ì fẹ́ kán dúró lérí ìmọ̀ràn yẹn nìkan ìmọ̀ràn tó gbà wọ́n ni wípé kán má ro tiwọn mọ́ kán fi wọ́n sílẹ̀ sí ìwà wọn kán lọ sórí YouTube kán open YouTube kán dẹ̀ máa ṣe fídíò wọn bẹ̀ pé ẹlòmíì tẹ̀ sọ pé ọ̀fẹ́ ni tòótọ́ ó dà lọ́fẹ̀ẹ́ ni kò dẹ̀ kì í ṣọ̀fẹ́ torí fún kíni ní àtàrí ìpolówó ọjà tán bá ṣe níbẹ̀ ibẹ̀ lẹ́ ti rí owó mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ lẹ́ni wípé àwọn tó ń ṣe fídíò ní ilẹ̀ Nàìjíríà tó ń gbé sórí YouTube àwọn tó wà lókè òkun àwọn ló ń wò wọ́n jù nítorí wọ́n rí iná wọ́n rí data unlimited ni mò ń lò yìí wọ́n rí data unlimited data tá ń fi wò ó wọ́n á wo gbogbo fídíò yẹn àwọn ló máa ń sábà wò ó jù tí àyè bá wà torí èmi máa wo múfì Yorùbá dáadáa mo nífẹ̀ẹ́ sí ju pé kí n máa wo ibi tán ti ń bára wọn jà tán ti ń ṣèpè fúnra wọn mi ò nífẹ̀ẹ́ sí àǹtí nìkan tẹ̀ máa sọ pé ìyá ètò ṣé rí kíníkan máa ní lóòótọ́ a máa gbọ́ pé mo ti ṣí tẹlifíṣàn mi mò ń wo fíìmù àhálẹ̀ ìyá ètò ẹ̀yin àti múfì Yorùbá yìí náà èmi náà á máa wò ó mo nífẹ̀ẹ́ sí so àwa náà ta dẹ̀ ń sọ̀rọ̀ lókè òkun àwọn tó wà nílé àwọn ló sábà máa ń gbọ́ wa jù ẹni mọ̀ wípé àwọn tó wà Nàìjíríà lórí YouTube wọ́n rí owó ju àwọn tó ń ṣe iṣẹ́ ní òkè òkun torí ìpolówó ọjà kò fi bẹ́ẹ̀ sí ní Nàìjíríà owó táńṣẹ́rẹ́ náà dẹ̀ máa ń san kò dàbí bíbáyìí àmọ́ síbẹ̀síbẹ̀ náà mi ì fẹ́ kán gùn lé orí ìyẹn nìkan ṣó ti yé yín torí ẹni tó ṣe múfì wákàtí
wákàtí 1 hour bí báwo náà ṣe pé tó ṣe 1 hour ẹjọ́ ẹni tó ṣe movie 1 hour sí 2 hours àtẹni tó ṣe skit 10 minutes sí 20 minutes tó bá máa wò tí ẹni tó ṣe movie 1 hour tó bá máa rí 100 views 100,000 views ẹni tó ṣe skit kékèké yẹn tó bá ní 100 views èmi sọ fún yín wípé oyè kan náà máa gbà ẹ lè wá rí wípé ẹni tó ṣe skit yẹn àwọn èrò tó lò níbẹ̀ kò pọ̀ location tó lò níbẹ̀ tó kò pọ̀ consume tó lò níbẹ̀ kò pọ̀ ẹni tó ṣe fíìmù 1 hour tó yẹ pé àwọn tó pọ̀ à ń bẹ̀ wọ́n pọ̀ gan ẹgbẹ́ gbogbo wọn ló máa gbowó ṣe mọ̀ wípé ó pé ẹnìkan ju ẹnìkan lọ nìyẹn àwọn tó dẹ̀ ń gbà níyànjú pé kán máa ṣe YouTube nìkan àwọn onítíátà yìí àwọn tó ń ṣe múfì Yorùbá àwọn onítíátà yìí náà sọ pé kán máa wo YouTube nìkan tá a bá sọ pé kán máa ṣe YouTube nìkan àwọn tó ní àǹfààní sí íńtánẹ́ẹ̀tì sí broadband àwọn ló máa jàǹfààní ẹ̀ jù ǹjẹ́ ẹ tẹ̀ wá rò wípé kò ń ṣe àwọn tó wà ní òkè òkun nìkan àtẹ̀wòtọ́ àbí àwọn tó wà Nàìjíríà tí wọ́n lówó ńlá tí wọ́n lè ní broadband tí wọ́n lè rówó ra dátà dáadáa ní gbogbo ìgbà ṣé ẹ mọ̀ wípé ẹ̀yin onímúfì Yorùbá àwọn nìkan kọ́ lè ń ṣe iṣẹ́ fún ẹ̀ ń ṣe fáwọn mẹ̀kúnnù náà kọ́ lè ra díìskì kọ́ fi sínú kinní wọn nílé kọ́ wò àbí torí ìyẹn kò ní gba owó lọ bí ìgbà tí a jẹ́ pé bóyá ó pẹ́ tí mo ti kúrò nílé o bóyá kò exist mọ́ o àfi tó bá yẹ pé àwọn tó ń ta díìskì káàkiri nísìnyí tó ń play ẹ̀ nínú ilé wọn bóyá kò exist mọ́ ṣùgbọ́n tó bá yẹ pé ó ṣì ń exist mo fẹ́ kẹro tiwọn mọ́ra torí tó bá yẹ pé àwọn tó ní àǹfààní nìkan lẹ fẹ́ máa ṣe eré fún lórí YouTube kò lè pè yín títí lọ tá bá ti ń pọ̀ sí lórí YouTube ní YouTube ń já owó mo rántí ìgbà tí mo kọ́kọ́ bá wọn bẹ̀rẹ̀ ní orí YouTube 2020 2020 tí mo kọ́kọ́ bá wọn bẹ̀rẹ̀ lórí YouTube ṣe rí 2020 yìí mo mọye tí YouTube ń san fún 1000 views lẹ́ni oye tó ń san nígbà yẹn wọ́n ti pín sí mẹ́ta ìdásí mẹ́ta ẹ̀ náà ń san nísìnyí ṣé ẹ dẹ̀ wá rí oúnjẹ díẹ̀ ní nísìnyí torí pé àwọn èèyàn ti ń pọ̀ sí àwọn èèyàn tó ń gbé nǹkan sórí YouTube àwọn ló ń pọ̀ sí àwọn tó ń polówó ọjà níbẹ̀ àwọn kan náà ni wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ sí ṣó ti yé yín ká bá ti wá pọ̀ sí bẹ́ẹ̀ náà náà ń reduce owó yẹn sísàlẹ̀ díẹ̀díẹ̀ so ìyẹn ni wípé tá a bá ti túbọ̀ máa pọ̀ sí kán ní ẹ mọ iye àwọn òṣèré tó wà Nàìjíríà kí gbogbo wọn kán ní YouTube kọ̀ọ̀kan kán máa ṣe sí ẹ̀rí mọ̀ wípé kò lè torí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà sanwó fún àfi tó bá yẹ pé Austin Manuel o àti àwọn tó kù tán gbà ní ìmọ̀ràn o bóyá skit kéékèèké o ìyẹn ó dára o wọ́n lè máa ṣe ṣùgbọ́n kí gbogbo skit kéékèèké yẹn kọ́ ní ó sábà mú ẹ̀kọ́ wá bí àwàdà bí kinní ló máa ń bọ́ sí àmọ́ àwọn fíìmù wọn tó máa ń ṣe tá a lọ sábúlé a máa ń nífẹ̀ẹ́ sí láti wo gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ sí àwọn ọmọ òde òní wọ́n fẹ́ mọ bí láìfà abúlé ayé àtijọ́ wọn ṣe rí tó bá yẹ pé YouTube nìkan ni wọ́n rí láìlé number 1 àwọn tó wà ní ilé ní ilẹ̀ Nàìjíríà wọn ò ní lè ga tí wọn ò ní opportunity orí íńtánẹ́ẹ̀tì láti lo YouTube wọn ò ní jàǹfààní wọn ò ní rí ẹ̀kọ́ kọ̀kọ̀kọ̀ mọ́ àwọn tó wà nílé nìkan àwọn tó ní àǹfààní láti lo YouTube nìkan la máa rí wò nǹkan tí mo wá fẹ́ fàyọ níbẹ̀ ni wípé ìmọ̀ràn tèmi lérí ọ̀rọ̀ yìí ni wípé gbogbo ẹ̀yin òṣèré bàbá Latin ọ̀gá Bello bàbá Jídé Kòsọ́kọ́ gbogbo àwọn tápàsì ṣá òun ni mo pè wọ́n wípé kán jáde sí ọ̀rọ̀ yìí kán jókòó papọ̀ kán ṣe ìpàdé pẹ̀lú àwọn marketers wọn kán bá wọn sọ̀rọ̀ kán bá wọn wí mo mọ nǹkan tí mò ń sọ o torí ayé yìí lọ là ń tọ́ o mi sọ pé YouTube máa rẹ̀ yín o ó ṣeé ṣe o tí fídíò bá pọ̀ sí
kí ìpolówó ọjà náà máa pọ̀ sí kò sẹ́ni tó mọ̀ la o ṣùgbọ́n bí mo ṣe rí tó ń lọ láti ẹ̀yìn wá títí dìsìn owó tá ń gbà tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́ o mo rántí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí bí tẹ̀ kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ yìí mo tún wá rí màmá wa lókè màmá Esabod wá ṣe àwọn àwàdà kan àwàdà nìyá sọ pé òun ṣe ṣùgbọ́n òtítọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ mo rẹ́rìn mo wá ní ọ̀rọ̀ tí mo ní máa sọ yìí mo máa sọ màmá wá ṣe àwàdà yẹn ò wípé àwọn táwọn ti wà lórí ẹ̀rọ ayélujára tipẹ́tipẹ́ pé àwọn ló ti jàǹfààní ibẹ̀ kẹ́ máa gbọ́ o Ọlọ́run kó lọ́wọ́ màmá Esabod wọ́n ní àwọn táwọn ti wà ní ibẹ̀ tipẹ́ pé àwọn ti jàǹfààní ibẹ̀ pé sọ pé ní ìdí iṣẹ́ yìí lórí ẹ̀rọ ayélujára wọ́n ti kọ́lé wọ́n ti ralẹ̀ wọ́n ti ṣe gbogbo ẹ̀ wọ́n ṣàdárúkọ àwọn kankan tó ti ṣe wọ́n ní ṣùgbọ́n nísìnyí àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ pé kò sí ìkankan mọ́ ẹni mọ̀ wípé ìkan tí mò ń gbìyànjú láti sọ nìyẹn wípé kò sí ìkankan mọ́ àwọn tó ṣẹ̀ ń bọ̀ nísìnyí pé kò sí ìkankan mọ́ nítorí èyí ẹ má gùnlé orí ẹ̀rọ ayélujára nìkan àwọn disc tẹ́ ṣì ń ṣe àwọn òyìnbó náà ń ṣe níbí tó ṣì ń rẹ̀ǹtì ẹ̀ in fact kẹsẹ̀tì táwọn láyé àtijọ́ sì wà níbí o táwọn ọmọ lọ máa ń gbà á ní library níbí báyìí a máa ń gbà á ní library níbí nílùú òyìnbó so gbogbo nǹkan wọ̀nyí a mọ̀ pé a lè lo kẹsẹ̀tì mọ́ ṣùgbọ́n disc là ń lò ẹ bá àwọn marketers sọ̀rọ̀ àtàwọn producer kán ṣe mẹ̀dọ̀ kán rẹ̀ sílẹ̀ kán máa ṣòótọ́ kán rántí ọ̀la kán rántí àtúbọ̀tán nítorí bẹ́ẹ̀ nítorí o bàbá láti iṣẹ́ di ọwọ́ yín o kẹ́ pé àwọn ọmọ yín kẹ́ pé wọ́n mọ́ra àtàwọn marketers yín ẹ má yẹ kán gùn lérí kíní yẹn nìkan wọn kàn ní mọ̀ wípé wọ́n á ṣe fídíò wọ́n á sanwó fún lágbájá wọ́n á sanwó tó àti wọ́n ṣe kíní kan ìgbà tí wọ́n máa gbowó lórí YouTube tán yọ táàsì tán àwọn gan ní ìgbà tí wọn ò ṣiṣẹ́ náà ni àti wípé àwọn tó wà níta tí wọn ò ní àǹfààní ẹ jẹ́ kán jàǹfààní yín ẹ má yẹ kó jẹ́ orí YouTube nìkan ẹ máa gbé sí orí YouTube táṣẹ́rẹ́ tẹ bá rí níbẹ̀ ẹ fi dí ibi tí ẹ ti lose ní ọ̀dọ̀ àwọn níta àmọ́ nípa àwọn ìwà ìbàjẹ́ táwọn marketers wọ̀nyí ń lù tó ń wò bàbá láti ẹ jọ̀wọ́ àti àwọn tó kù ẹ ṣe àtúnṣe ẹ pè wọ́n jókòó kẹ́ bá wọn sọ̀rọ̀ kẹ́ bá wọn ṣe àtúnṣe ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ o bí mo ṣe rí sí nìyẹn ní tèmi o mo rò pé ìlú àgídìgbò ni o ọlọ́gbọ́n ló ń jo ọ̀mọ̀ràn ló mọ̀ o tó bá ṣe bí òwe o Kúnlé Afọ́ọ̀d mo gba yìí o ẹ̀yin tèmi bí orí sọ́jú yẹn lọ o ẹ má gbàgbé o ẹ jẹ́ ká pàdé ní comment section ìyókùn ìyanra ọmọdé ti dì sí o àádé àjẹkọ́ra o ó tún di apá kejì ẹ jẹ́ ká pàdé ní comment section ó pàdé kọjá ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rẹ̀ ò bọ́ lọ sí Èkìtì o.